ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe àlàáfíà ni ìwà gbogbo lè ń kọ́ gist tèmi tá à ń gbọ́ òun ni pé wọ́n ní àwọn ìyàwó wọn lọ bẹ Queen Naomi o bí a ṣe gbọ́ nìyẹn allegedly dedi wọ́n ní Alake of Akeland wọ́n ní wọ́n wá sínú palace wọn wá kábíyèsí wọ́n ní inú wọn ò dẹ̀ dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí ìpè wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ ìpè kábíyèsí dẹ̀ ní àwọn ìyàwó àwọn ni wọ́n disobey order àwọn. Wọ́n ní bàbá Aláké bá wọn sọ̀rọ̀ ìpè kí ló dé tí ẹ fi ń disobey order ọkọ yín ọkọ lórí aya kí ni problem yín. Wọ́n ní ìgbà tí bàbá yìí máa sọ̀rọ̀ bàbá yìí nìkan lọ bẹ̀ Queen Naomi o wípé ibi tí gbogbo wọn ti ṣẹ̀ nìyẹn wípé wọ́n ṣẹ̀ sí ẹlẹ́dàá Queen Naomi wípé kí wọ́n lọ bẹ̀ Queen Naomi. Bí a ṣe gbọ́ o allegedly o wọ́n ní Dr. Elizabeth Olori Ronke Mariam àti Tèmítọ́pẹ́ wọ́n ní wọ́n ti lọ sí Àkúrẹ́ wọ́n ní wọ́n lọ bẹ̀ Queen Naomi láti sọ gbogbo ẹ̀dùn ọkàn fún Queen Naomi. Wọ́n ní nǹkan tí Queen Naomi bá dẹ̀ wá sọ àti ìmọ̀ nǹkan tí a máa bá lẹ́nu Queen Naomi ṣùgbọ́n Queen Naomi ò kì í ṣe ọmọdé nǹkan tí Queen Naomi bá feel pé wọ́n máa ṣe wọ́n á sọ fún wọn. Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí ẹ̀ bá ti subscribe o tẹ́ bá ti post any gist ẹ̀ máa rí òkè ni ọlá yín máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. A máa ń sọ̀rọ̀ nípa politics royal gist celebrity gist àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tó jẹ́ pé wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lórí channel yìí lọ́lọ́kan òjọ̀kan ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Bí a ṣe gbọ́ o wọ́n ní bàbá wa Alake of Egba land wọ́n ní wọ́n wá sí palace kábíyèsí o wọ́n ní wọ́n dẹ̀ bá àwọn olórí sọ̀rọ̀ wípé ìwà tí wọ́n ń wù kò dáa kí wọ́n máa disrespect kábíyèsí wípé ìwà yìí kò tiẹ̀ bá ojú mu rárá pẹ̀lú gbogbo nǹkan tí àwọn ènìyàn ń sọ níta. Wọ́n ní kábíyèsí gangan lẹ́yìn ìgbà tí bàbá wa Alake of Egba land ń sọ̀rọ̀ tán wọ́n ní kábíyèsí ní kí wọ́n lọ bẹ̀ Queen Naomi pé kí Dr. Elizabeth léde wọn lọ. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé tí Dr. Elizabeth bá rí wọn wọn ní lè sọ̀rọ̀ so àmì tí Queen Naomi bá rí Dr. Elizabeth wọn ní lè sọ̀rọ̀ so ẹ̀yin èèyàn lé àmọ́ nǹkan tí Queen Naomi máa sọ lẹ́yìn ìgbà tó ń bá dé ṣùgbọ́n nǹkan tí wọ́n fi lọ́bẹ̀ ni pé bàbá wa Alake of Egba land allegedly bá ṣe gbọ́ ni o ni wọ́n ní ó tẹ̀lé ọ̀rọ̀ yìí pé kí wọ́n lọ bẹ̀ Queen Naomi pé wọ́n ṣe Queen Naomi wípé ìwà tí wọ́n wù sí Queen Naomi wípé kò dáa rárá wípé wọn ò dẹ̀ tún ní respect fún kábíyèsí pé wọ́n fi ọ̀rọ̀ kábíyèsí ṣe kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe pé láyéláyé pé láti èdè lọ ẹnikẹ́ni tó wá fẹ́ dó sínú pálàsì nínú wọn gbọ́dọ̀ máa listen sí nǹkan tí kábíyèsí máa sọ wọ́n gbọ́dọ̀ follow order kábíyèsí wípé ẹnikẹ́ni pé tí wọ́n bá ti follow order kábíyèsí máa lé wọn dànù nínú pálàsì ni. Bàbá wa Alake wọ́n tẹ̀síwájú wípé kí wọ́n wo gbogbo nǹkan tí àwọn ènìyàn ń sọ nígboro nípa ọmọ tuntun tí wọ́n bí pé inú gbogbo wọn ń dùn nínú palace wípé bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn olórí yìí wọn gbọ́ràn sí ọkọ wọn lẹ́nu wípé ìwà tí ò dáa wípé ìwà tí ò tiẹ̀ bójú mu ìwà tí ò tiẹ̀ ṣe é gbọ́ òun ni wọ́n ń wù wípé láti èní lọ
tí kábíyèsí bá sọ̀rọ̀ tí wọn bá ṣe nǹkan tí kábíyèsí nìkan ṣe pé kẹ́niyẹn ti mọ̀ pé òun ò yẹ lẹ́ni tó gbọ́dọ̀ jẹ́ olórí mọ́. ẹ̀yin èèyàn lé bí bàbá ṣe sọ nìyẹn allegedly ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé Dr. Elizabeth àti Queen Naomi wọ́n ti go a long way lórí ọ̀rọ̀ yìí yàtọ̀ sí yẹn gbogbo kan tí Queen Naomi dẹ̀ ń ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run wípé kí Ọlọ́run lead wọn òun ni wọ́n ń ṣe. ẹ̀yin èèyàn lé adúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel yìí. Then ọ̀rọ̀ yìí àmọ́ ibi tó máa já sí ṣùgbọ́n bí a ṣe ń wo ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ máa wà lórí àwọn olórí tí wọ́n máa kúrò nínú palace ìyẹn ní ìgbésẹ̀ dẹ̀ máa wà lórí àwọn tí wọ́n máa wà nínú palace bí a ṣe gbọ́ tí Queen Naomi sọ tẹ́lẹ̀ wọ́n ní àwọn fi ara mọ́ Tóbi àti Dr. Elizabeth láti bá wọn gbé inú palace. ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé kò sí nǹkan kan tí àwọn olórí fẹ́ ṣe ju pé kí wọ́n ṣe nǹkan tí ọkàn wọn bá ní kàn ṣe lọ. èyí ni ó máa mú wọn rí ojú rere kábíyèsí àti ló máa rí wọn fi ìdùnnú àti ayọ̀ gbé ibi tí kábíyèsí bá ní kàn gbé. ẹ̀yin ará lé ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí a bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ mọ nǹkan tó wà nílẹ̀ pẹ̀lú àwọn olórí yìí. ṣé nínú gbogbo wọn ṣé wọ́n máa mú inú tó mọ́ lọ sí ọ̀dọ̀ Queen Naomi ṣùgbọ́n ẹ mọ̀ pé Queen Naomi gan wọ́n mọ̀ dáadáa nítorí pé Ọlọ́run ò fi Queen Naomi sílẹ̀. bí a bá ṣe ń gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run òkè òkè ní ọlá yín máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.